Tí o bá fẹ́ràn Seyi Makinde lásìkò yìí, ẹ̀jẹ̀ adákẹ́ o. Àdúrà ní ti ìlànà ti Mùsùlùmí yóò wáyé. Ẹ jẹ́ kí success mọ́ mi bí abánigbọ́ ti Mùsùlùmí tán, àgbọ̀ ti àwọn onígbàgbọ́ Latenu evangelist ọ̀gá wa Olùkáyọ̀dé. Ẹ jẹ́ kí ẹni tó bá mú tí ó gbé ọtí lẹ̀ lẹ́rọ̀ àsìkò àdúrà làwọn yóò báyọ̀ ní sùúrù náà báyọ̀ abẹ́ gbàdúrà síbi tí owó ti jáde ẹni tó fún wa lóúnjẹ tó fún wa ń ṣẹ́ tí láìpẹ́ láì jìnnà súpà ti ń kalẹ̀ pọ̀ súpà ń kalẹ̀ pọ̀ ẹsẹ̀ ń kalẹ̀ pọ̀ mo rò pé ó yẹ ká fi àdúrà ràn ọ̀gá wa lọ́wọ́. Tí olùwà ìbá ṣàdúrà tí o bá gbà lọ́dọ̀ lọ, àlọ́ náà mo fẹ́ gbàdúrà yẹn látọjọ́ mo dáyé gbàdúrà kan kó má gbà ní. Ẹ̀jẹ̀ agbọ́ tilẹ̀ o, ẹ̀jẹ̀ agbàdúrà náà o. Sọlé aláàbí Mùsùlùmá, adúpẹ́ fún Ọlọ́run, àṣegẹ́ fún ànábìwọ̀ àbùkọ́. Adúpẹ́ tí Ọlọ́run jẹ́ kí ọjọ́ òní tún sojú ẹ̀mí gbogbo wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbójú lọ́wọ́ wa tí ó gbẹ̀mí wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbẹ ẹsẹ̀ wa tí ó gbẹ̀mí wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbé etí tí ó gbẹ̀mí wa. Adúpẹ́ fún ìdásí àtààbò rẹ̀ lórí ẹ̀mí kọ̀ọ̀kan wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún wá jẹ ládé, ó tún wá yọ kọ́kọ́ lórí ìrètí wa. Tó yan ẹni tí ọkàn wa tì wá. Tó yan àyànfẹ́ wa tì wá. Ó yan ẹni tí ó gbọ́ tiwa tì wá. Kò jẹ́ ká ìkọ̀dà wá láàmú. Torí pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa lọ́jọ́ òní. Ó dájú lọ́jọ́ olóríire. Ó bá wa fi ní àdúrà wa ládé. So ẹ jẹ́ ká dúpẹ́ yẹn, ẹ jẹ́ ká ṣe alhamdulilayi lápapọ̀. Ẹ jẹ́ ká ṣe alhamdulilayi lápapọ̀. Ẹ dákun ẹ jẹ́ ká ṣe alhamdulilayi lẹ́ẹ̀kan sí i. So a dúpẹ́ ọpẹ́ wa kò lè tán. Torí pé a mọ̀ pé 2027 náà tún dé tán. Bá a ṣe ń fẹ́ ní ọ̀sẹ̀ rí. Ọlọ́run ní gbẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa kò ní gbẹ̀mí ẹnjìnìá Seyi Makinde. Yóò ṣe ní ọ̀rùn fún wa. Bá a ṣe ń fẹ́, bá a ṣe mọ̀ wí Ọlọ́run gbàdúrà fún wa. Yóò jẹ́ kí wọ́n débẹ̀ lágbára Ọlọ́run. Ìlérí àti májẹ̀mú tọ́lọ́run ní fún wọn. Èyí tá a ti wò náà kan yìí torí àṣẹ ń dẹ̀nà bọ̀ wá wá. A mọ̀ pé èyí tí wọ́n ṣe yìí, ẹnìkẹ́ ṣe wọn lóore tó kábàámọ̀. Oore tí wọ́n ṣe àkàndá, Ọlọ́run bá ti san wọ́n lẹ́san. Yóò jẹ́ kí gbogbo tí wọ́n ń lé látọjọ́ yìí, èyí tó kù ní ẹ̀dùn ọkàn wọn yóò fi lé wọn lọ́wọ́. Yóò ṣe ní ìrọ̀rùn fún wọn. Yóò jẹ́ kí ọkàn wọn balẹ̀ lọ́jọ́ alẹ́. Ọmọ wọn ò ní darọ, ìyàwó wọn ò ní darọ, àwọn ọmọ ò ní darọ, etí ò ní dúró, ojú ò ní dùn. So àwọn kan fi ti wá tọrọ pé ipò tá a wà lónìí. Ọlọ́run gbà wọn débẹ̀ kó tiẹ̀ gbójú àwọn náà. Káwọn náà rí rere ṣe. Ṣùgbọ́n kò sí ẹni tó jẹ́ pé ìrọ̀rùn etí wọ́n ń bẹ̀rẹ̀ yẹn. Àwọn náà tó dúpẹ́ lọ́dọ̀ fáyè tá a wà yìí. Kó gbójú lọ́wọ́ kò gbẹ̀mí wa. Ṣùgbọ́n àwọn ń tọrọ lásìkò yìí o. Wọ́n náà mọ̀ torí pé Seyi Makinde ṣe wá lóore kó fi kankan dà á láàmú. Kò ní gbẹ̀mí wọn, kò ní betí wọn, kò ní gbójú wọn, kò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ wọn. Ìkẹ́kọ̀ọ́ ò ní lédè wọn, ọ̀nà ó wà ńlá fún wọn. Ọlọ́run wọlé adékẹ́ àsìkò yóò wọlé bí wọ́n ṣe ṣe àwọn àkàndá lóore, yóò ṣe wọn lóore tí ó yà wọ́n lẹ́nu. Lọ́dọ̀ aláhàwà wà lápò wáta nílà ìlànà nílẹ̀ sí. Ẹni tó wọ̀ ọ̀rọ̀ àbí pé aláàjì sọ̀rọ̀ kí fẹ́ bá wa fi ọba dé. Ẹ má pariwo gómìnà náà gbàdúrà fún lọ́wọ́ o. Bóyá Adisọ̀rọ̀. صلوا على النبي الكريم. صلوا على النبي الكريم. Salatu bento wà lọ́yọ̀ state. Ọlọ́run ọba tó ní wá, ọba tó dá wa. Adúpẹ́ o. Adúpẹ́ ní ọ̀nà tí a mọyẹ lórí bàbá wa ẹnjìníà Seyi Makinde
àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú Ọlọ́run lórí àwa àkàndá gbogbo ọ̀nà náà fi ń gbìyànjú láti mú ṣẹ. Ọlọ́run àdéhùn tó ṣe lórí wọn ní dáadáa bá wa mú ṣẹ fún wọn. Olúwa bí gbogbo wa ṣe wà níbí nínú wa ń dùn, Olúwa má bà wọ́n nínú jẹ́ Ọlọ́run. Inú ìdílé wọn má jẹ́ kán rí bàjẹ́, gbogbo àdáwọ́lé wọn má jẹ́ kán rí bàjẹ́ Ọlọ́run. Àti gbogbo àwọn tí wọ́n jọ ń tukọ̀ náà tí wọ́n jọ ń ṣe ìjọba, Ọlọ́run bá wa dúró tẹ̀lé kankan wọn. Ọlọ́run bá kà ní Nábì Muhammad. Àwa kí Ọlọ́run látara olóore ọ̀fẹ́ tó fún wa. Àwọn náà ni barista wa. Ṣàṣàlẹ́yìn tó lè sọ pé nígbà tó òun pàdé barista ìṣẹ̀mí òun ò dáa sí alábòsí lẹ́nu yẹn. Ọba tí ó bá wa gbé barista kalẹ̀ má jẹ́ ká sunkún lórí wọn o. Ọlọ́run bá wa ṣàánú wọn. Gbogbo tí wọ́n fẹ́ tí ni wọ́n máa dùn bá wa yọ̀ǹda ẹ̀ fún wọn. Àtàwọn elétò tí wọ́n lọ kiri ká wọn. Ọlọ́run má fẹ́ nìkan kan sílẹ̀. Jẹ́ ká wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. Jẹ́ kí ìṣẹ̀mí àwọn àkàndá jẹ́ tó tẹ̀síwájú. Ọlọ́run ò nígbà tó bá ń dára má yọ wá kúrò ńbẹ̀ o. Ọlọ́run bá kà ní Nábì Muhammad. Mo wá bẹ̀ ọ́ Ọlọ́run jẹ́ kí ọ̀la àwọn èèkàn wa jẹ́ kó máa dàbí òní lọ. Ọlọ́run bá kà ní Nábì Muhammad. Gbogbo ìkọ̀ọ̀kan wa Ọlọ́run ìwọ ló lè dúró tì wá pátápátá. Ọlọ́run má fi wá lẹ́gbà kankan wọ̀. Jẹ́ kí wá jọ pé ká tún pé papọ̀ ká tún ṣe àmọ́dún. Bẹ́ẹ̀ ni kò ṣe ṣe fún wa. Gbogbo ìjà ń tọrọ yìí àwọn tá a fẹ́ bá wa lè jìnnà o. Àwọn tó gbà wá láàyè bá wa gbà wọ́n láàyè. Àwọn tó láwọn máa ní wọ́n máa ra ìwọ́n tètè mọ́ tó máa san lẹ́sàn fún wọn. Bá wa san wọ́n lẹ́sàn èyí tó dáa pẹ̀lú tó ń ṣe. Ọlọ́run afa ọ̀rọ̀ wa nínú wa lọ́wọ́. Ọlọ́run má jẹ́ oṣù rò. Bismillahir Rahmanir Rahim. Inna fatana laka fathan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutimma ni'matahu alayka wa yahdiyaka siratan mustaqima wa yansuraka Allahu nasran azizan. Bismillahir Rahmanir Rahim. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحيي الذي انشاها اول مره فهو بكل خلق عليم الذي جعل لكم من شجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على أن يهلك مثلهم بلى وهو العلي العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون ما شاء الله لا قوة إلا بالله. أفلح تولى مسيركم ọ̀rọ̀ ń lọ mọ́ká àti sọ́kúgbómìnà ààrẹ ọ̀pọ̀lọpọ̀ lọ́dúnmọ́kì sọ́ọ̀rì sọ́ọ̀dí kí ó padà lọ mọ́ká láìpẹ́ everybody dey do like the praise Christian way. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, for everything you have done today. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, for everything
We give you honor, we give you adoration, we give you everything that is coming. We thank you, Lord, for making this program a reality. Thank you, Father, for being with us in the inception, in the beginning of this program. Thank you, Father, for being with us through all the segments of the program. We worship you, we appreciate you, Lord, and accept our thanks in the mighty name of Jesus. Our Lord and our God, we thank you for the prayers that have been said. And we ask, oh Lord, that by yourself you put your stamp of approval on every request that has been made this evening in Jesus' name. We pray for our governor. We ask, oh Lord, that your protection will continue to be upon him in Jesus' name. We pray that he will not die while in office in Jesus' name. We pray that he will successfully complete his tenure and you will grant him meaningful longevity in Jesus' name. We pray, oh Lord, for our own governor in the disability community. Father God, we pray that he will not be disgraced out of office. We pray that the wisdom, the knowledge, the understanding, the ability to do it successfully, we will grant him in the mighty name of Jesus. He will not falter. He will not fall in the mighty name of Jesus. You will be enveloped in with your protection and favor in the mighty name of Jesus. We pray for all our friends and supporters, well-wishers, those who have come to make today tick. Father, we pray, oh God, that your umbrella of protection will be upon them as they return to their different destinations in the mighty name of Jesus. Lord, we ask, they have come to support and to make persons with disabilities happy. We pray that sound of joy and rejoicing shall continually be heard in their abodes in Jesus' name. Father, as we go, we ask that all the lofty ideas, all the lofty suggestions that have come forth in course of yesterday's and today's discussions, Father, the enablement, the ability, the grace, Lord, to actualize them, will give us in Jesus' name. As we go, we commit ourselves under your umbrella of protection. We pray that your protection will be upon us as we go in Jesus' name. None of us will be involved in any accident, no matter how minor, in Jesus' name. And you will, in your mercy, spare our lives, so that this time of next year, we shall all be here, and we shall be thankful to you in praise. Thank you, everlasting Father. In Jesus' mighty name we are praying. Amen.